Africa Content TV. Ilẹ̀ yìí lọ Ọlọ́run ó jẹ́ ó jáde lára àwọn ọmọ yín. Àmín. Ẹ̀yin bàbá wa ẹ̀yin náà pọ̀ o ṣùgbọ́n àwọn ìyá wa pọ̀ jù yín lọ. Ẹ ṣe ẹ kú àgbọ́dìdì ayọ̀ tábà máa jókòó ire láwọn torí ẹ̀ jókòó lórí ara. Àmín. Ó wá padà sọ́dọ̀ alága Honorable Harun Ọlátúbọ̀sún Arúwé. Alága àbáyé dúkẹ́ lọ́dọ̀ ọ̀nà. Ẹni ọbẹ̀ kí lójú o igi òrùwé ìyẹn ló jẹ́ àmọ̀túnmọ̀ wípé ẹni Ọlọ́run ọba dájókòó ọmọ ara yóò lè dájókòó, ẹni Ọlọ́run ọba dákúnlẹ̀ ọmọ ara yóò lè dákúnlẹ̀, ẹni Ọlọ́run ọba sá lọ́gbẹ́ ọmọ ara yóò lè sá lọ́gbẹ́. Ẹ gbìyànjú káàrin ẹ̀yìn àtọ́lọ́wọ́ dáhùn. Kulla yusibana illa ma kataba Allah huwa mawlana. Ni'mal mawla wa ni'man nasir. Ìjì ayé a máa jà ṣùgbọ́n kò ní jà kó dominú àgbọn nù. Ẹni ọba ti lọ́lọ́run ìwọ dominú àgbọn bí ìjì bá jà kò ní dominú rẹ nù. Ẹ lọ wá Ọlọ́run kẹ́ ẹ tó wá ayé o torí ayé ọ̀tán àtẹnudọ́ wa yóò ṣẹ́kọ̀ Ọlọ́run tó dà. Alága èyí tẹ́ ìfilélẹ̀ yìí dá ẹ mọ̀ ọ́ tó wọ́n bá jẹ́ pé èèyàn kan ló fún yín nímọ̀ràn ẹ wọlé ẹ kí torókó yín soríire. Ipò ọlá ó yára ṣe èèyàn léṣe ju ipò àìní lọ. Ipò ọlá ó yára ṣe èèyàn léṣe ju ipò àìní lọ torí pé ẹni tí ò ní ojoojúmọ́ lẹ̀mí rẹ̀ ó máa bẹ lọ́dọ̀ Ọlọ́run pé bọ́jọ́ kan bá jẹ́jọ́ kan òun sì máa ní. Sẹ́ẹ̀rí ẹni ó ti ní ó lè máa rí ohun tó ti ní òun ṣáájú kó tó rí Ọlọ́run tó fún un. Ìyẹn ló fà á tí olórí kókó fi pọ̀ nínú olówó. Ìyẹn ló fà á tó ní gbéraga fi pọ̀ nínú olówó. Kulla yusibana. Kulla yusibana illa ma kataba Allahu lana wa mawlakum fa ni'mal mawla Mo máa kí wọ́n gbà yọ lọ́sẹ̀lú lọ́wọ́ àbí o. nasir. Wọ́n ní gbogbo nǹkan lọ́sẹ̀lú máa fojú òṣèlú wò. Illa ma kataba Allahu lana wa mawlakum. Senator Gani Solomon. Wa ni'mal mawla wa ni'man nasir. Wa mawlana wa ni'mal mawla wa ni'man nasir. Olówó orí wa síwájú wa. Goals. Apex leader APC. Senator Gani Solomon. Àmọ́ kí yín púpọ̀ kí kankan máa kí Senator kí kankan máa kí ẹni ó dé ẹni òwò lóde. وجدناكم عزا وفضلوا هدوركم Akínyìn káàbọ̀ Senator. وفيكم وجدنا رحمة ونوالا Àjọṣepọ̀ ní ìbàjẹ́ láíláí. Ẹ kú àdúrà. وجدناكم عزا Senator Gani Solomon. وفضلوا هدوركم Gbogbo òpìlẹ̀ òṣèlú Èkó ìṣojú wọn. وفيكم وجدنا رحمة ونوالا. Ọjọ́ nínú òṣèlú ó ṣojú gbogbo àwọn góòsì yìí. وجدناكم عزا وفضلوا هدوركم Àwọn ọmọ olówó náà ń jẹ́ òní ibi ọdún mélòó kan sẹ́yìn. وفيكم وجدنا رحمة ونوالا. Àwọn àti ọ̀sọ́lọ̀ àná ọlọ́mọsà máa kí ọba Abdulkadir Adélàjà ọ̀sọ́lọ̀ àná. آمين. Èmi àwọn àti sẹ́nẹ́tọ̀ yìí àìmọye ìgbàlájọ́ máa ń kó papọ̀. Sẹ́nẹ́tọ̀ Gani Solomon ìtì ń da kò ní dojú. آمين. Ìtì ń dùn kò ní kan. آمين. Ìtì ń ṣe àìṣemọ́ Ọlọ́run níjọba. لطيف فتركنا بلطفك صنعة Irú òde báyìí. مجيب سريع والأمور تيسرة وفي الأمس خير وكذا اليوم أجمل. Àbá mi kí n padà síbi tí n ti bọ̀, mo yọ ọ̀rọ̀ náà wà lẹ́fi dé sẹ́nẹ́tọ̀. Mo kí ìyá mi tí wọ́n wà lẹ́tẹ́ olóṣèlú. Tá a bá yọ ọwọ́ Ọlọ́run ìjọba lọ́gàn o. Tá a bá yọ ọwọ́ Ọlọ́run ọkàn ìjọba. Àbá sọ pé àṣetánì ló kàn lẹ́yìn Ọlọ́run. Ṣùgbọ́n àṣetánì gbé àga ó sì wọnú ọkàn olóṣèlú ó sì lọ́kọ̀ sílẹ̀. الله. Láàfin ní sọ pé àṣetánì lọ́kàn lẹ́yìn Ọlọ́run ọkàn ìjọba. Tí ìjọba
bá lọ́wọ́ bà kájẹ́ yóò ṣe ìjọba àwọn tọ́kẹ́ tó mú o àfikọ́lọ́ fúnra yìí bàbá yìí mú lókè tó pẹ̀lẹ́pẹ̀lẹ́ là á fi balagbára lò. ọ̀nàrẹ́bù Bánkóyè ẹ̀ka àbọ̀ ọlọ́wọ́ yọ́nú sí. àmín. wọ́n kí gbogbo àwọn àfa kí. wala yusibana illa ma kataba Allahu lana huwa maulana wa ala Allahi falyatawakkalil mu'minun. gbogbo yìí ni bàbá bọ́ọ̀dẹ̀ kí n máa kí ṣùgbọ́n àlùkùránì ní sọ̀rọ̀ lọ́wọ́ fún ìdákàrà àtàlùkùránì. فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. وأنصتوا لعلكم ترحمون. àìpariwo tá a bá dákẹ́ bá Kùránì sọ̀rọ̀ yóò jẹ́ aṣoríire. فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. Arúwé Aláàjì wa ọlọ́run wa Harun Ọlátúnbọ̀sún. Èyí tẹ́ ẹ ṣe èyí dá Ọlọ́run ní bínú sí i. Àmín. Gbogbo olóṣèlú mo kí yóò kábíyèsí. Kábíyèsí. Ìlà bá kataba Allahu lana huwa maulana. Kábíyèsí Ọlọ́run tó ti fi ìdí yín lélẹ̀. Ọlọ́run ò ní lé yín dànù lórí àgbèrè. Mo fi wọ́n kí ọba. Wíbẹ̀ jẹ́bẹ̀ Ọlọ́run ló ní o. Kò wá sí ẹni tọ́lọ́wọ́ ò lè lo wíbẹ̀ jẹ́bẹ̀ fún. Wíbẹ̀ jẹ́bẹ̀ ò sí lọ́dọ̀ ẹni tí ń sin Ọlọ́run nìkan o. Kò sí ẹni Ọlọ́run ò lè lo wíbẹ̀ jẹ́bẹ̀ rẹ̀ fún. Ẹni tí ọba jẹ́ èèwọ̀ wíbẹ̀ jẹ́bẹ̀ ò ní tẹ́lá rẹ̀ láíláí. Sẹ́ni wíbẹ̀ jẹ́bẹ̀ àṣírí ni. Kò sẹ́ni tó ní Ọlọ́run ni òun ní wàá máa ń lò ó fẹ́ ni wọ́n bá wù. Kódà ó lò ó lérí àwọn ọ̀tá rẹ̀ fún àwọn ọ̀rẹ́ rẹ̀ rí. Kí ló dé tí wọ́n fẹ́ lọ ọ̀rẹ́ Ànábì Zakariya ọmọge? Alayhi salatu wassalam. Iṣẹ́ Ọlọ́run lòun gbé lọ́wọ́ o. Zakariya alayhi salam ìṣe wá síbi wọ́n ti ń ṣe yìí. Ọwọ́ ni ẹbẹ̀rù Ọlọ́run ẹ má ṣe nǹkan mí lẹ́yìn Ọlọ́run. Àwọn kèfèrí bá ní kọ́ ọ bẹ́ẹ̀ tó sọ pé á sin Ọlọ́run á bẹ̀ ọ́ ni. Zakariya bá tún yẹ máa sin Ọlọ́run kó bá padà yọ. Ànábì Zakariya bá họ. Bó ti họ wọ́n lẹ̀. Ìwọ́n gbé Ọlọ́run gbà mí. Ọlọ́run pé wọ́n sọ fún ọ wípé tí mo bá dá ọ lójú kó o sọ fáwọn pé èmi ní káwọn máa sìn káwọn sìn kàmí. Ọwọ́ aṣọ fún ọwọ́ padà yọ wá ọ. Sẹ́mi ọ̀dà olójúmọ́ ni. Ibi ẹ bá jọ léra yín ní ẹ bá léra yín lọ. Tí ọba tí ì jẹ ìwọ̀ àbùkù rẹ̀ sọ. Ẹ̀tọ́ ọmọ àmọ̀dájú kò sẹ́ni tí ó dà kan Fáráwò tí ó fẹ́ kọ́ lọ́wọ́ kẹ́hùn. Ní ọjọ́ tí Fáráwò jẹ ìwọ̀ kò sí àkọ́bẹ́dá tí ọ̀dà. Wíbẹ̀ ìjẹ́bẹ̀ ń bẹ fún jọ́ tí ó jẹ ìwọ̀. Fùràwọ̀ nà la'natullahi alayhi. Ó ní ana rabbukumul a'la. Ó lè mi lọ́lọ́run yín tó ga jù. Kò sírù ní èmi mọ́ dá yín. Gbogbo èèyàn sì gbà bẹ́ẹ̀. Sẹ́nẹ́tọ̀ Solomon kí ènìyàn ó gbà pé ènìyàn ẹgbẹ́ òun lọ́lọ́wọ́ òun ó sọ ọ́ láìmọye ọdún kò bú lọ́wọ́. Tó bá ti di lóru Fáráwò wá wá Asis eérú gbóná yóò wá máa yí nínú rẹ̀ pé ìwọ Ọlọ́run èmi ń tàn wọ́n ni o ìwọ lọ́lọ́wọ́. Má wàá tú àṣírí mi ò dé wọ́n máa gbà pé mi náà ní Ọlọ́run àkọ́kọ́ nù. Ẹlẹ́ẹ̀kejì Fáráwò mẹ́sàn-án pé táwọn òbí ìhun bá fẹ́ jẹun òun lòun ó kúnlẹ̀ ẹ̀yìn ìhun ní tébù táwọn òbí rẹ̀ ó fi jẹun. Ọlọ́run ní tó ọba ń ṣe léyìí lọ kódà bọ́ bá pera rẹ ní Ọlọ́run ×3 àṣegbé ló sì níjọ́ tí Fáráwò fẹ́ jẹ ìwọ̀. Ọlọ́run ní ìsáàbì yà fún àwọn Innahu tagha. Olúwa ní Musa ẹ lọ bá Fáráwò bí ti ń ṣe ohun tí ọ̀dà. Musa wá fẹ́ mú Fáráwò títí kò rí mú ó fẹ́ gbé ṣubú kò ní gbé ṣubú ó fẹ́ kọlù kò ní kọlù. Musa ní wọ Ọlọ́run ẹni ọ̀rẹ́ mi sí ipá mi ọ̀ka. Olúwa ní bẹ́ẹ̀ ni èmi ni mo ní olé èmi náà ni mo fà á sáré. Mi ò sọ fẹ́ mi ọ̀rẹ́ mọ́
ó ní kí náà ṣe ọlọ́run ní bẹ̀yìn ohun tí ń ṣe tí mo fi ní kí bá ọmọ ká ohun tí ń ṣe tí wíbẹ̀ ìtẹ́bẹ̀ fi ń jẹ́ fún kó lè kẹ̀yìn sí i. قال ربكم ادعوني أستجب لكم. Mùsá bá ní wọ́n lọ́wọ́ ohun yóò tí Fáráò ṣe tó fi dà léèbá tó fi jẹ́ pé gbogbo ohun tí ń ṣe náà ní rí bẹ́ẹ̀ mọ́tò lè ṣe mọ́ ní Fáráò bá wò pé òun kó wọn máa yíra mọ́lẹ̀ nínú eérú àrífín ó jẹ́ ìwọ̀lù òun kó wọn máa kíyà kan máa jẹun lẹ́yìn òun tíyà òun bá fẹ́ ọmọ ọ̀dọ́ 1 million wọ́n fún látòní lòun òkúlẹ̀ fún ya ìmọ̀ látòní lòun òkúlẹ̀ fún bàbá ìmọ̀ látòní lòun òyìnbá ẹrú òun lọ́wọ́ ọlọ́run ní ọ̀tẹ́ lónìí. wíbẹ̀ jẹ́bẹ̀ nílá ikú fáàkùn wíbẹ̀ jẹ́bẹ̀ tọ́lọ́run ní ọ ṣùgbọ́n tẹ́ ẹ bá fara tì í yóò fún yín lọ́nà àbáyọ. olóríire kí ó ní olóríire kì í sábà pọ̀ àsọmọgbé rẹ̀ ní pọ̀. ìkan náà ni gómìnà ní stéètì kan ẹ wo iye mílíọ̀nù èèyàn tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìkan náà ni pírẹ́sidẹ̀ntì lórílẹ̀-èdè kan ẹ wo iye mílíọ̀nù èèyàn tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀. wíbẹ̀ jẹ́bẹ̀ ọlọ́run ló ní ẹ lọ́ọ́ súnmọ́ ọlọ́run tẹ́ ẹ bá fa kan tí ọba já máa yín lọ́wọ́ ọlọ́run mọ̀ wípé yìí tó dáa jù bẹ́ẹ̀ lọ pọ̀. kí ẹ bẹ́ẹ̀ pera yín lọ́rẹ̀ ọlọ́run fún tẹ kọ̀ láti rí àdáwọ̀. ìsá àhábàbá àwọn kọ́ ọmọ olùtẹ̀dá olúwa ní tí n bá ti gba tẹ̀dá kankan màá fi kankan mí wò. mélòó nínú yín ni ọ̀tẹ́ẹ̀sì ìyàwó ilé rẹ̀ kó tó fẹ́ pé kò ọmọ yẹn ní tẹríba ọlọ́run fẹ́ tẹ̀sì wọn náà pé báwo ni gbàgbọ́ rẹ tó. àkọọ́lẹ̀ ti gbẹ arúgbó bàbá wa sẹ́nẹ́tọ̀ Ganiu Sọ̀rọ̀mà gold kábíyèsí ẹ̀yin èèyàn jàǹkàjàǹkàn tẹ́ ẹ jókòó síbẹ̀síbẹ̀ ọlọ́wọ́ máa bẹ o ṣùgbọ́n àkọọ́lẹ̀ ti gbẹ àwọn ètò kan ti parí ojú kòkòrò ní ìdákàlùkù làmú ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní limitation bí tó lè jáde kò sí tó ọbẹ̀ tí lè débẹ̀ o ò lè rà fà o ò lè ga mọ́ kọjá bí a kọ fún ọ. ẹni tí ó kọ́lé kan ò ní kọ́ mẹ́ta ẹni tí ò ní kọ́ kankan tó bá bá èèyàn kọ́lé ó ṣe bíríkìlà ni. ètò ti parí kíkálukọ́ kan lọ súnmọ́ ọlọ́run kò sẹ́ni dáná wò ṣe fà tí ó bá kẹ́tọ̀ wò tó gbogbo wa lọ́ọ̀rẹ́ ọlọ́run àwa la jìnnà sí. sáàsà alága tí wọ́n bá bí wọ́n lọ. فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني. Olúwa ní wọ́n bá bí ọ nípa ìmí ọlọ́run sọ fún ọ pé mo súnmọ́ ọlọ́run súnmọ́ ìwọ lọ ń sá fún. فليستجيبوا لي. ọlọ́run tó ní ò ṣe dáadáa ó sì bí méjì olówó mi ò rí bí. ọlọ́run tí wọ́n ní ò ṣe dáadáa pẹ̀lú ara rẹ tí ò yá ó sì mánéèjì hẹ́ẹ̀tì rẹ 60, 70, 80 years oògùn àárọ̀ oògùn ọ̀sán ẹ̀mí rẹ sì kò tó yìí ó rí ẹni ọ́ dágbé tọkọ̀ parí. àmọ́ lọ́hùn ṣoore fún ọ ẹ̀mí rẹ tó ga jù ní ìdánwò gbogbo wa lè tó ti parí. kábíyèsí ẹ̀yin ọlọ́lá jùlọ kò sí ìyà tí ó jẹ ẹ̀fọ́ tí ó fi kéré bí ẹ̀fọ́ o kò sì sí ìgbádùn tẹ́fọ́ gbádùn tí ó fi tóbi tó ẹ̀fọ́. ẹ̀fọ́ ò ní jìyà kó tó kéré kó dàbí ẹ̀fọ́ ẹ̀fọ́ ò sì ní gbádùn títí kó wá tóbi kó di ẹ̀fọ́ ó dé ìwọ̀. ọ̀rẹ́ wa ohun tọ́lọ̀ ń kọ fún ọyẹ yìí tí ó tó ọ náà nù tó bá yẹ pé déédéé ẹ̀fọn ni ọ̀sẹ̀ o lè mẹ́jọ nílé ó sùn. ṣùgbọ́n ojú pẹ́fọn ni ọ̀gbà pé àti wá kéré jù. tó bá sì jẹ́ pé ẹ̀fọn náà ni ọ́ àní ohun tọ́lọ̀ ń fẹ́ fi wọ́n ṣe nù kọ̀ á sẹ́ni tí ó tóbi títí tí ó tọ́ lọ́hùn. ẹ̀yin olóṣèlú ẹ̀ lọ fún ṣòkòtò yín kọjá election tó ń bọ̀ 2027 propaganda ó ti máa kọ́ kalẹ̀ ẹtí ọmọ parọ́ ó ti máa kọ́ kalẹ̀ ẹni tó ti mọ weakness àwọn èèyàn pé ẹ fún wọn gàrí wọn òhó òun ló ti ní plan gbogbo plan tó lóṣèlú bá ní lérí wa ọlọ́run náà ní plan lérí yín. tí ọlọ́run bá ṣàánú wa tí ìjọba bá lè pèsè ilé ẹ̀kọ́ tó péye Lagos State ti ẹ̀ ń try téèyàn bá ní sí àkóso wàlá. tá a bá ní ilé ẹ̀kọ́ tó dáa tó wá pọ̀ àwọn ètò dáa yẹn ò pọ̀. tá a bá ní ilé ẹ̀kọ́ tó dáa tó pọ̀ tá a rí àwọn ilé ìwòsàn tó dáa tó pọ̀ tí scrutiny sì wà ká lè wo nǹkan.
ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ní mínísírì iṣẹ́ ìjọba tẹ́ ẹ ní kí wọ́n máa fún àwọn èèyàn wọ́n ń tà á nísìnyí o. wọ́n gba mílíọ̀nù kó tó gbà ẹ̀ sí ìjọba federal ministry state ministry. tá a bá ń bá báyìí lọ àwọn ojúlówó tí ò wúlò fórílẹ̀-èdè yìí wọ́n lọ lu ọba o. ilẹ̀ dáta o ẹ̀wòye dọ́kítọ̀ ẹ̀wòye nurses tó kù lórílẹ̀-èdè yìí the last 3 years. gbogbo ẹ̀kọ́ níjọba lè ṣe dájú ìjọba ọkàn scrutinize system. ìbàjẹ́ ti pọ̀ jù lórílẹ̀-èdè yìí kálukú wọ́wọ́ àwálé kéésì mọ́. ìlà ìkófà ẹ̀kọ́ bíbẹ̀ jẹ́ bẹ́ẹ̀ kọ́lọ́ọ̀nù. tí ọlọ́run bá dé ọ̀sẹ́ni tó lè dé kó kú bẹ́ẹ̀. níbi ọba dé sí ó dé sí ni. إذا ما أراد الله أمرا فإنما يقول له كن قولة فيكون يقول له كن قولة فيكون. àwọn ìyàwó yín mo kí wọn àwọn ọmọ yín mo kí wọn màmá yín mo kí wọn. Olúwa ní àwọn àsìkò àṣẹ. إنما قولنا لشيء إذا أردناه. Sẹ́ẹ̀rí Ọlọ́run máa pàṣẹ o. Dọ̀bálẹ̀ fún pé ẹ sá dákun. Ọlọ́run ọmọ yẹn ẹni tí sẹ́nẹ́tọ̀ mi gómìnà mi pàápàá dọ̀bálẹ̀ pé ẹ bá mójúfò. Ìtumọ̀ sí pé ká tó débi tá a lọ á débi tá a lọ. إنما قولنا لشيء إذا أردناه أن نقول له كن فيكون. إن مثل عيسى عند الله كمثل آدم خلقه من تراب ثم قال له كن فيكون. إن مثل عيسى عند الله كمثل آدم خلقه من تراب ثم قال له كن فيكون. إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. إنما قولنا لشيء إذا أردناه أن نقول له كن فيكون. إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. ṣùgbọ́n ká tó débi tá a lọ sẹ́nẹ́tọ̀ á débi tá a lọ ọ̀pọ̀lọpọ̀ fẹ́ fara gbàwẹ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ fẹ́ rí àmì wò mọ́ kódà tó bá ṣẹ́ṣẹ́ lónìí àwọn èèyàn kan fẹ́ kọ́ ẹ̀kọ́ mọ́ kọ́kàn fẹ́ nímọ̀ ni. kò sì pọ́sibù ẹ kọ́kọ́ lọ ṣe bàlàbàlà kẹ́ tó dúró dédé kọ́lọ́wọ́ tó lọ wíbẹ̀ jẹ́bẹ̀ fún àyùbá ojú ẹ̀kọ́ rí lẹ́yìn tí ojú rẹ̀ wá rí fásitì وكشفنا ما به من ضر. àwọn àṣẹ̀ṣẹ̀ dá lóhùn ojú rẹ̀ ò rí kòkò tí ó jata ìdí yóò kó náà. arúgbó ló jókòó ìjọ kan lọ́bẹ̀ kí gbogbo ẹ̀yin bàbá yòó tó máa sọ pé arúgbó ni yóò ní ohun tó ṣe yóò ní ibi tí ó ti bá dé yóò ní ohun tí ó ti fara gbà lọ́fà. ẹ̀dẹ̀ máa lọ ní pílánì ẹlòmíì ò ní pílánì rárá láàrin èmi àti ìnáwó amúrú ìsá àrọ́dà ṣe ayẹkú lẹ́nu kó fẹ́ kọ́. ọlọ́run bá fẹ́ kí nǹkan kan ó ṣe lónìí mà
ayẹ̀kúnlẹ̀ làwọn kó fà ẹ̀kọ́. ọlọ́run wọn kàn sọ pé kíní yìí jẹ́ bẹ́ẹ̀ kó fà ẹ̀kọ́ yóò sì jẹ́ bẹ́ẹ̀ torí pé wíbẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ̀. pẹ̀lú bẹ́ẹ̀ ọlọ́run wá ní òun dá ayé ilẹ̀ sánmà ọ̀run òun dá fíìsì láti àyà láàrin ọjọ́ mẹ́fà ọba tó lè pé ó rí bẹ́ẹ̀ nísìnyí tí ó rí bẹ́ẹ̀ wáyé tó fètò sí. ọlọ́run tó lè sọ pé kí nǹkan ṣẹlẹ̀ nísìnyí tí ó ṣẹlẹ̀ ọwọ́ á ní ọjọ́ mẹ́fà lòun fi dá ayé àtọ̀run wàmà bẹ ilé ìwà àti gbogbo nǹkan tí mẹ́mẹ́ wàmà mẹ́fà ní mi lògò dẹ́gbà ti pé kọ̀ hàn kóhun ṣe kankan o ṣùgbọ́n ọjọ́ mẹ́fà lòun fi dá wáyé ọba tó lè pé kó ṣe nísìnyí tó dájọ́ sí ẹ dájọ́ sọ́jọ́ àtìlà ẹ wo fújọ́ pé ohun tá à ń ṣe lónìí kí lè sì rẹ̀ lọ́la ọ̀pọ̀lọpọ̀ ò ní ìdájọ́ kalẹ̀ lórí oore ìlú kan bẹ gbogbo ohun tí wọ́n bá ti fẹ́ ní ìlú yẹn wọ́n ní àpáta ẹyọ kan gbogbo ohun tẹ́nikẹ́ni bá fẹ́ ní ìlú yẹn wọ́n wá lọ bí àpáta yẹn wípé ìwọ àpáta yìí pèsè fún wa lábẹ́ bọ́lọ́hún tí máa ṣiṣẹ́ ẹ lọ́ọ́ dì í mú ọlọ́run èso ọlọ́run ẹnìkan o. ìzàmà aradallahu amran fa innama. ọlọ́run ní agbára níbi wípé ẹni tí ó sìn yóò sì fi ẹgbẹ́ ẹni tó sìn lé lọ́wọ́ pé máa bá mi nà. yakulu lahu kun qawlatan fayakunu. ẹ lọ súnmọ́ ọlọ́run kẹ́ ẹ bá lè rí iye ò sí níbi kan iye ayérayé kò sí nínú ipò iye ayérayé kò sí nínú agbára iye tó kẹjú ń bẹ lọ́dọ̀ ọlọ́run. kí ló fà ní ọmọ ènìyàn tó jèrè gbogbo ilé ayé tó sì pàdánù ẹ̀mí ẹ̀. ipò yín ọlá yín tẹ́ ẹ̀ bá ti fi lè sin ọlọ́run tẹ́ ẹ̀ bá ti fi lè mú inú aláìní dùn tẹ́ ẹ̀ bá ti lè discharge duty yín accordingly kí láǹfààní kí lè rè. wọ́n wá lọ bí àpáta wípé àìjẹun lónìí o ká sì rí owó ọlọ́run ní wá lágbára ẹni ọba ti ní àìjẹun lónìí ká sì rí owó àṣírí ọba mú. ìzàmà aradallahu amran fa innama. yakulu lahu kun qawlatan fayakunu. àwọn àlàyé wọ́n pè mí lánàá wọ́n kí mi fún ti ọ̀rọ̀ èmi àti gọ́fúnà Ṣèyí Mákindé. ìzàmà aradallahu amran fa innama. gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè mí pé mo ṣeré mo ní ọkọ̀. yakulu lahu kun qawlatan fayakunu. òpó yìí mo mà. yakulu lahu kun qawlatan fayakunu. goals tẹ́lẹ̀ ìbá ti lọ bí àpáta tó ní kárí jẹ lórí jẹ kárí mu lórí mu ẹnìkan wá wà lù àfààní òun wá pé bí ọlọ́run bá tiẹ̀ fira rẹ̀ hàn lára àpáta yìí etí àti ẹ̀ máa sọ pé ọlọ́run pèsè fún mi ìwọ lọ wá mọ sábàbí tó o lò. sẹ́ni ojú òjẹ́ kálómi ọlọ́nà lọ ni wípé àgbẹ̀dẹ rẹ̀ ti ń lurin lójú kan níbi tí ń lu irin yẹn nǹkan tó jẹ́ tiẹ̀ ò sí bẹ́ẹ̀. ó sì múra gangan pé bí iná lòun ó ti máa lù ú ọ̀pẹ lórí lílù. ẹ máa béèrè fún ìdáyà pé ojú ọ̀nà mi ni ojú ń gbà. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti rí kìlómítà tó jìnnà lórí runway. ìzàmà aradallahu amran fa innama. yakulu lahu kun qawlatan fayakunu. àfọ yìí òun ò ní báyìí lọ bí àpáta o. ìwà ń bẹ náà ọlọ́run lòun ń bẹ àṣírí tí wọ́n ń ṣe bò àṣírí tiẹ̀ náà ń bò ọlọ́run ń pàṣírí tiẹ̀ òun lọ́mọ̀nà tí ń gbà bò àwọn náà gbà wípé àṣírí àwọn ń bò níbi sábàbí àdúrà tí máa ń gbà níbi àpáta. ìjà bá dé láàrin odindi ìlú ẹyọ kan tẹ́lẹ̀ ìjà bá dé ọba pín sí méjì ọba di wípé àwọn alágbé àpáta àṣẹ àwọn nǹkan yòókù náà gbé àwọn alágbé àpáta àṣẹ ọba ní ọ̀dà kí ọba àmọ́ síjà kó lè yanjú ẹja fún àpáta sí méjì kẹ́yìn ó gbé kan
kémi náà ò pé ẹ̀kan. ṣé ọlọ́run tó sọ fún wa ká sọ́ra fún ìfúrák ọmọ ohun tí ń sè kò sí bó tilẹ̀ wù ká lágbára tó tábẹ́ ti lè pín sí méjì àádọ́lẹ̀ ọlọ́run lọ́mọ ohun tí ń bẹnu àpáta tó fi sọlá gbàgà tí wọ́n fún àpáta tó dá méjì báyìí tẹ́gbẹ́ kọ̀ọ̀kan gbé tiẹ̀ tẹ́lẹ̀ yìí bá lọ bí àpáta tó ní ọlọ́run jẹ́ àríjẹ o kò ní rí jẹ tí ètò ìtọ́sẹ̀ wọn fi kúrẹ̀. Allahu akbar. tẹ́gbẹ́ tí bá lọ bí àpáta tó bá ní dáwọn orí mu o ebi ní ipò amánàmánà kú. ẹnìkan ṣoṣo tó wà láàrin ìlú tó ń wá pé ẹjẹ́ á máa bẹ lọ́wọ́ òun lọ́mọ ọ̀nà tí ó lò òun nìkan lọ́wọ́ àkùtàgbà rẹ̀ ń gbà. wọ́n wá lọ́wọ́ bá pé kí ló ń lò ó ní ohun tẹ́yìn gbẹ̀mí lé ó ti fọ́ ohun tẹ́mi gbẹ̀mí lé tí gbọ́ lọ́wọ́ kódà bó bá tiẹ̀ fẹ́ ni mí lára ń gbà tẹ́yìn ń ṣe yọ̀tọ̀yọ̀tọ̀ lákọ̀ọ́kọ́ ọba tẹ́mi gbẹ̀mí lé ò ní fọ́. إذا ما أراد الله أمرا فإنما bẹ́ẹ̀ bá ti lọ́ọ́ fara ti ọlọ́run náà gbogbo dẹrù pé kójú lòun yóò lọ. يقول له قولة فيكون. níbẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ni o ẹ má jẹ́ èèwọ̀ bẹ́ẹ̀ bá ti èèwọ̀ tí sọ fún yẹn ìṣẹ̀mọ̀ ìmọ̀ ẹgbẹ́ ọmọ jẹ́ pé èèwọ̀ tẹ́ ń lò yẹn o ìlú yẹn kọ́ o tó o bá ti bẹ̀rẹ̀ sí ní tọ́jú òbí rẹ mọ́lẹ̀ ó ti wọ̀. àwọn olóore rẹ tó o bá ti lóò mọ́ọ́re fún ọ náà ó ti wọ̀ pàápàá jùlọ yẹn olóṣèlú ohun tọ́lọ́ wọn bá ṣe yóò ṣe àwọn kan ní sábàbí o tó o bẹ́ẹ̀ ti lè tọ́jú olóore ó ti wọ̀. akí àwọn àlejò wa tó wọlé pẹ̀lú. إذا ما أراد الله أمرا فإنما يقول له كن قولا فيكون. يقول له كن قولا فيكون. sẹ́nitọ̀ àti gbogbo ẹ̀ ń jàkàjàkà bí ẹjọ́ kù ohun tí n fi kọ́ yín ni pé níbẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run tẹ ẹ bá nàró èèyàn tọ́lọ̀ wọn bá nàró ẹ jọ ṣubú ni ẹni ọlọ́run bá sì nàró ẹ sókè bẹ́ẹ̀ bá lẹ̀ fẹ́ fà ẹlẹ́bàrà yẹn kílẹ̀ yóò fi wá wíbẹ̀ ìjẹ́bẹ̀ tọ́lọ́run òun ni kẹ́ ẹ lọ jẹ́ onígbàgbọ́ nínú ẹ̀ òun ni kẹ́ ẹ lọ jẹ́ olùfọkàntán nínú ẹ̀ tẹ́ ẹ bá ti súnmọ́ ọlọ́run tẹ́yìn gan bá sọ̀rọ̀ yọ ọ̀sẹ̀ o kí ló fà á tí Yorùbá sọ pé àdàbí jàdù ògo lọ torí wípé ọ̀jẹ̀bi ni ẹlẹ́bi lọ́pọ̀lọpọ̀ láyé lónìí àìsàn láàyè ẹlòmíì ti jẹ̀bi òbí ẹ̀ ó jẹ̀bi àfa ẹ̀ ó jẹ̀bi àwọn ọ̀rẹ́ ẹ̀ ó jẹ̀bi ìyàwó ẹ̀ ó jẹ̀bi ọkọ ẹ̀ báwo lọ́lọ́run ó ṣe lo wíbẹ̀ jẹ́bẹ̀ fún ẹ nínú ẹ̀bi wàmá lè bọ́ọ̀lì ní ìlànà ọlọ́run lẹ́ni ọba ẹ̀ ti lè jẹ̀bi èmi ò ní fún onírànlọ́wọ́ mọ́ tẹ́ ẹ bá ti jẹ̀bi ayé jẹ̀bi ọ ẹ mọ̀ wípé àṣekáṣe nǹkan kọ́ rọrùn ọwọ́ ọlọ́run ní tiwa ní Yorùbá fi sọ fún wa nínú ọ̀rọ̀ wọn wípé adùn ó ṣe bí ohun tọ́lọ́run fẹ́ àṣòro ó ṣe bí ohun tọ́lọ́run ọ̀fẹ́ lẹ́yìn bá ti ṣe tọ́lọ́run tẹ súnmọ́ lóòfin rẹ̀ tẹ tẹ̀lé lánàá rẹ̀ tẹ tọrọ àforíjì bí ẹ bá kù sí ẹni wípé àṣẹ nǹkan tó mọ ẹlòmíì máa ń làákùn kó tó ṣe tí wọ́n bá ti di ẹrú sí ọlọ́run pàtàkì ọkàn máa ṣe bí eré àwọn onígbàgbọ́ máa kọrin nǹkan fún wa wọ́n pé òkè tálágbára gùn tó ní hẹlẹ òun lọmọ ọlọ́run kùn ó sì lọ́wọ́ tó padà á lé kí n túmọ̀ sí wípé àìní ọlọ́run òun ní ìpìlẹ̀ ìdààmú tí ò ní lópin ṣùgbọ́n ìgbáralé ọlọ́run òun gẹ́ ní ọ̀nà iye àmọ́ yatawakkal ala Allahi فهو حسبه. ẹni ọbẹ̀ ti lè fi ara ti ọlọ́run bá tó wíbẹ̀ ìjẹ́bẹ̀ kan ò sí níbi kan ju inú ìgbàgbọ́ lọ àti àrà tó bá kàn wọ ọlọ́run kọ́ dá àwọn ènìyàn kan wà nípasẹ̀ ìjọsìn nípasẹ̀ ìṣerere òdì ni wọ́n wà kò jọ́sìn kò ṣerere ṣùgbọ́n tẹ bá wò sẹ̀mí wọn ẹ fẹ́ lè fi tọrọ kì í ṣe pé wọ́n bọ ikọ́ ti bọ́lọ́run tí wọ́n ṣe o torí wọ́n kárẹ̀ máa wò pé lágbájọ́ òkèrè tó mi ọ̀gbà àwẹ̀ tó mi ẹ̀dẹ̀ wù gbèsè ayé kí wọ́n láǹfààní ìrun mi kò bọ ikọ́ ti kádàrá o ó pọ́ sí kòkòjá pé bàbá rẹ̀ kéde kan ti ṣe àṣedàálẹ̀ tí ògbó jẹ́ tọ́lọ̀ máa sọ pé ìwọ òwúlò
ṣùgbọ́n mi ò ní jẹ́ kí ẹ̀san olóore ó gbé èyí tóun náà wá ń ṣe yẹn o tóun náà ò sí lọ́hùn àwọn tóun náà bá bí yọba tí bá dùn ẹ̀fẹ̀ sí ọlọ́run tó bá kan ẹ̀fẹ̀ sí ọlọ́run tẹ́ ẹ bá dùn tó ṣe ẹ̀fẹ̀ sí ọlọ́run tó bá kú ní ẹ̀ka tó ẹ̀fẹ̀ sí ọlọ́run èèyàn ní jáde kílè ọlọ́run lọ sí ìgbà. ẹ̀tẹ́wọ̀ ẹ̀jẹ̀ àṣàdúrà wá sí ìfẹ́ méjì lónìí. ẹ̀tẹ́wọ̀ Protocol. Honorable Seyi Jakande. Protocol. Àwọn ọmọ wọlé. Moses. Chairman Odi Olówó alága. Nígbà tá a jẹ́ àwọn ọmọ ìlú àwọn síwájú. No worry. You good, you did. Ẹni ọwọ́ abẹ́ sí ni. Alága Odi Olówó wàrà fàánà ọmọ kálá yìí. Ẹni wẹ́rẹ́wẹ́rẹ́ ni. Jakande ọlọ́wọ́ kẹ́ bàbá yìí. Ọlọ́wọ́ yọrù sí alága. Gbogbo àwọn afọ àkí kálukọ́ tẹ́wọ́. Ẹ̀tọ́wọ́ àdúrà. Arúgbó èyí tẹ́ ẹ ṣètò tá a fi wáyé kì í ṣètò wa o. Akàwé ó pèsè ọlọ́run lábẹ́ jẹ́ ìyẹn ògbódò borí nígbà abẹ́ wá jẹ́ ni o. Ẹ ṣètò. Sẹ́nẹ́tọ̀ àmọ̀bá àti máa ṣe. Ṣé Allah. Ibi àjíṣe là á jíjẹ. Mo fẹ́ kí Jákàndé òjòkó ni kí àdúgbò tẹ́wọ̀ ẹ̀jẹ̀ ṣàdúrà fún yín. Mo sì ní wáàsí méjì báyìí. Ẹlẹ́ẹ̀kejì ní lónìí, mo tún lọ ọ̀nà méjì wáàsí mẹ́rin lójúmọ́. Jákàndé mo fẹ́ kẹ́ ẹ jókòó ni o. Ẹni ọkọ mi ìṣòwò náà bá nǹkan. Ẹ̀yin náà bá wa bí àdúrà àwọn afáàsì ìgbé ìgbó. Ọya ẹ̀jẹ̀ máa rí sẹ́nẹ́tọ̀ kálukọ́ tẹ́wọ́. Kí lè kí sọ́ọ̀sì wọ̀? Àwọn táwa náà ní ìgbà tó ká ní ẹ̀pá ní ẹ̀sán tó bẹ̀rẹ̀. Gbogbo ẹni kọ́ kù sílẹ̀ ẹ̀fẹ́ fẹ́ gbọ́sọ́. Àjọ bò ní bọ́ọ̀sì làwọn gbé wọ́n á kọ́kọ́ lọ wá sí mi. Wọ́n rò pé bẹ́ẹ̀ là ń lọ wọn mọ̀ pé bí là ń kọ́kọ́ bọ̀. Ẹ ṣe sùn gbogbo ẹ ti rọ̀. Ẹ fẹ́ èèyàn méjì ní àǹfààní ni wọn kọ́ wọlé. Àwọn tí máa fi ṣiṣẹ́ ní pé ìlànà àrí akọ̀ lẹ́nu wá wá wọn níbi ọjà lóṣì. Fóyà méjì láǹfààní. Ẹ̀yọ́ pé ẹni ó bí òdìdí mo ti parí wá sí. O ti dàbá àwọn ọmọ wọlé ẹ padà mọ́tò ẹjọ́ mo ti parí wá sí ètí bẹ́ẹ̀ dé. Táwọn àfa àwọn náà bá sọ pé káwọn èèyàn tó tẹ̀lé àwọn gbogbo bí yóò ní lójú tù ní sùn. Ìfẹ̀jẹ̀ àwọn wá bẹ́ẹ̀ lónìí nù. Àwọn ètò bẹ́ẹ̀ lọ́dọ̀ wa. Ayé àwọn náà ẹ dákun ìdílé. Inú mi ò dùn fẹ́ bá wá sọ iṣẹ́ mo fẹ́ kó pè yọ̀ náwó sí i. Sẹ́nitọ̀ sẹ́ ìyọ̀ǹda arúgbó ẹ̀kọ́ bàbá mi. Kálága ó ní tẹríba tí wọ́n yí tó pọ̀ kí alága ó ní tẹríba. Tọ́gbẹ́ bẹ́ẹ̀ lómi bá ti dẹ́rì kò bá yọ sọ̀rọ̀ ẹ̀dí yọ sọ̀rọ̀ ẹ̀dí bàbá gbogbo bí ẹ bá wẹ̀ dàpọ̀ ẹ bá náwó sí alága torí ọlọ́run Mushin local government number 1 ló gbọ́dọ̀ Mushin kéèyàn tó líìdì lásán ẹ̀rọ bá wọn sẹ́ńtọ̀ ní gbogbo wa líìdì Mushin ìlú tí wọ́n máa fi já kì í jà tí wọ́n máa fi egun ẹran jà. La ilaha illallah. Mushin. Ẹ má bínú ẹ̀sẹ̀ tún sí nísìnyí Mushin pẹ̀lú wàhálà láyé ojúdúdú tẹ́lẹ̀. Ìgbà gbogbo ẹ ti plum nísìnyí. Ti plum. Ẹ bá yín gbẹ́rọ́ lọ. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n mi rú. Ẹ bá mi nàka ẹ bá nà ọwọ́ mà ìka márùn-ún yẹn. Ìka márùn-ún. Torí wípé ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tí àṣẹ wíbẹ̀ jẹ́bẹ̀ wà nínú ìka wa. Wíbẹ̀ jẹ́bẹ̀ lòmí ìdí ìka yìí lọ́wọ́ àwa ọmọ bí wọ́n wà ẹ̀nà márùn-ún. Ẹ wàá bá wa ka ayé tálùkù sí ìka àdámúlẹ̀sìlá kan. Lẹ́nu ọjọ́ tẹ́ ẹ débẹ̀ yìí kíní yìí dùn. Ṣé mo parọ́? Lẹ́nu ọjọ́ tẹ́ ẹ débẹ̀ yìí akọ́ra wa yé lè yàtọ̀. Ẹ kó wa mọ́ ẹ kó gbogbo ara ẹ dára wa ẹ jọra yín sọ́tọ̀. Kò sí jàgídíjàgan kò sí mùsíbà. Ọlọ́run ò ní jẹ jábọ́ lójijì. Àmín. Ayé tálùkù sí ìka àdámúlẹ̀sìlá kan. Alága ìyẹn máa kà gbogbo tẹ́ ẹ bá rí kó wù ú. Bẹ́ẹ̀ ti fẹ́ kọ́ lọ́wọ́ ṣe bẹ́ẹ̀ ti fẹ́ kó ṣe fáwọn tó lọ́wọ́ lò tí wọ́n tì í níbi ẹdẹ inú àwọn olóore ẹ̀rẹ́ tí wọ́n ní àgbẹ̀ yẹn máa dání ẹ̀sìn yín. Bismillahirrahmanirrahim. Allahu la ilaha illa huwa al-hayyul qayyum. La ta'khudhuhu sinatun wa la nawm. Lahu ma fis samawati wa ma fil ard. ما ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديه وما خلفهم ولا يحيطون بشيء
من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يهوده حفظهما وهو العلي العظيم. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. آمين 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 يا الله. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. آمين آمين. بس يمكنه. Sẹ́nẹ́tọ̀ kí gbogbo jọ̀wọ́ dáadé kàkà fájà ìjókòó ìtàn àwọn àfáàkọ́ torí àwọn ní oṣù tó dé tí wọ́n lẹ́tọ̀ọ́ kí wọ́n ṣàṣàdá kí sọ́dọ̀ àwọn àfáà abẹ́ ẹ̀sọ́ ìdìbòde wọn ni wọ́n lè ṣàṣàdá kí sọ́dọ̀ àwọn àfáà. àwọn tí ó sùn sọ̀rọ̀ pọ̀ gbogbo ẹ̀jọ́ ọ̀rọ̀ ni wọ́n ẹ sọ̀rọ̀ ẹ ṣàdúrà ẹ tún kéèkan gbogbo náwó nínú àwẹ̀ yìí ọ̀tún orí lẹ́fẹ́ fi gbà ẹ̀ gbọ́ wọn ọ̀tàn yín o wọn ọ̀kájọ́ yín o gbogbo tẹ́ ẹ bá ṣe ẹ gbà lápapọ̀ tó bá mọ̀ kó rí rẹ̀ ti dé sẹ́lẹ̀tọ̀ owó tẹ́mi ọba àgbà tí wọ́n ti kọ́ lẹ́nu bí mo bá gbà kí n máa sọ ọ́ ti láti àwọn afá tẹ́ ẹ bá fi ọlọ́wọ́ fún àgbà ṣiṣẹ́ akápò wá sí dé ẹ̀dàníyàn ló ṣe kẹ̀ aláyẹ̀ yín lákápò wá sí ẹ̀mí wáyé gbogbo wọlé àárẹ̀ díẹ̀ àmọ́ gbà àwọn tá a sì ń gbà lọ́wọ́ wọn wọ́n mọ̀ rí gbígbàdúrà. sẹ́ni bẹ́ẹ̀ náà bá ti rí gbígbàdúrà mọ́ ohun tẹ́ ẹni tí ń fún yóò su kí náà fàní gan ọlọ́wọ́ gbígbàdúrà kọjá pé wọ́n lò ní mọ́sá yọ̀dẹ̀ fún gbogbo wa ẹ̀yin òbí ẹ jèrè àwọn ọmọ yín àdúgbò ọmọ ọlọ́mọ kó wòrò àwọn ọmọ tí náà sí ìjọba àbúrò ìta àràdà sí àyẹ̀kúnlẹ̀ tọ́ba bàbá ọmọ ọlọ́run ti ṣe lápapọ̀ Al-Fatiha. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. Maliki Yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين متى آمين 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 يا الله. máa lọ káwọn afọ bẹ̀rẹ̀ ètò tó tún yẹ ẹjá wọn lọ jókòó sọlú alẹ Muhammad. sallallahu alayhi wa sallam jazakallahu akíyà àríṣe khayra. bàbá wa mi ọlọ́run. minali isa minali irisa. ọlọ́run máa ṣàjẹ́ kí á rí wọn pẹ́ ọlọ́ba aṣọ ilé sọ lórí. minali irisa di àwọn ìsìnwádìí kọ́mi. bàbá mi ọlọ́run ọlọ́run máa ṣàjẹ́ á rí wọn pẹ́ ọlọ́run máa ṣàjẹ́ kí á rí bàbá wa àmì ọlọ́run pẹ́ iṣẹ́ ọlọ́run tí ẹ gbé dání ọlọ́run ní jẹ́ jábọ̀ la ilaha illallah la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. àmín. a kí gbogbo àwọn tí wọ́n wọlé láàfà pàápàá jùlọ a kí wọlé bàbá wa Alhaj Abdulgani Ọlárẹ̀wájú Solomon tí wọ́n jẹ́ father of the day akíkalẹ̀ wọn bẹ́ẹ̀ ni a kí olórí wọn náà a kí wọn pé kí wọ́n máa wulẹ̀ kí wọ́n máa rọra bákan náà a kí ọ̀nàrẹ́bù Emmanuel Bámigbóyè Kòkámọ̀ a kí wọn ọlọ́run kó má jẹ́ kí àpadà sí bó tọ́ sí wọn a kí bàbá wa ọ̀nàrẹ́bù wa Ṣèyí Jákàndé tí wọ́n jẹ́ ṣíàmánu Òde Olówó you are welcome sir ọlọ́mọṣàjẹ́ àárín wọn pẹ́ la ilaha illallah nísìnyí báyìí à ń lọ ọ̀dọ̀ bàbá wa tí àti kí wọ́n tẹ́lẹ̀ bàbá wa ọ̀nàrẹ́bù Ṣèyí Ọládẹ̀jọ wọ́n ní ká tún tí wọ́n kí à ń lọ ọ̀dọ̀ bàbá wa tí gbogbo àwọn àfà tí abẹ ní tata wọn à ń lọ ọ̀dọ̀ bàbá Ṣéhù Mọ̀nsúrù Akóredé wọ́n ṣe àkànṣe àdúrà fún bàbá wa Ahmad president wa Ahmad Tinubu Jagaban bẹ́ẹ̀ ni wọ́n sì ṣàdúrà fún gbogbo ìlú Mushin
wọ́n ṣàdúrà fún bàbá wa tí wọ́n jẹ́ OO1 wa ní ìlú Mùṣín. Àwọn olóore wa tí Ọlọ́run ní kí wọ́n ṣe wá lóore lórí ọ̀nàrẹ́bù wa wọ́n ṣàdúrà fún gbogbo wọn. Ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run gbogbo wa tí